D-Wonder sọ̀rọ̀ nínú fọ́nrán yìí, ó sọ ìdí tí Fuji Industry ò fi produce new Fuji Star. Ẹ gbọ́ báwo ló ṣe ṣẹlẹ̀, àwọn wo ló fi ọ̀rọ̀ ránṣẹ́ sí nínú àwọn tó ti ṣoríire nínú iṣẹ́ Fuji, àwọn wo ni ọ̀rọ̀ kàn nínú àwọn olórin ńláńlá tí wọ́n ń kọ Fuji, kí ló sọ wípé ó yẹ kí wọ́n máa ṣe láti lè rí pé àwọn ọ̀jẹ̀ tuntun, àwọn Fuji Star tuntun jáde ní agboolé Fuji, kí ló sọ pé wọn ò ṣe fún àwọn tí wọ́n fẹ́ ṣiṣẹ́ orin Fuji tí wọ́n ń bọ̀ nísàlẹ̀. Ẹ̀yin èèyàn wa, D-Wonder tú ọ̀rọ̀ palẹ̀ ó sọ àwọn ìdí pàtàkì tó ṣe rí bẹ́ẹ̀ ó wá sọ àwọn nǹkan kan nípa àwọn tó ṣe kọpikọpí tó jẹ́ pé style onístyle ni wọ́n ń kọ́pì ìpè bọ́ bá continue láti máa kọ́pì style onístyle wọ́n lè ṣoríire ju àwọn tó ní style yẹn lọ. Ẹ gbọ́, ṣé lóòótọ́ ni wípé béèyàn bá ń kọ style èèyàn kan kò lè ṣoríire ju ẹni tó ní style lọ? Ẹ̀yin èèyàn wa, gbogbo ohun tó ń ṣẹlẹ̀ lágboolé Fuji lórí ọ̀rọ̀ bí wọ́n ṣe ń kọ style onístyle, bí wọ́n ṣe ran àwọn ọ̀jẹ̀ wẹ́wẹ́ lọ́wọ́, àmọ́ ó wá sọ̀rọ̀ nípa àwọn olórin Fuji tó ń ran àwọn ọ̀jẹ̀ wẹ́wẹ́ lọ́wọ́, àwọn tí wọ́n ti ràn lọ́wọ́, àwọn tí wọ́n ti kọ style onístyle tí wọ́n dẹ̀ fi ṣoríire. Òun náà fúnra rẹ̀ náà ló tún yẹn náà palẹ̀, bẹ́ẹ̀ náà sì tún sọ ohun tó sọ nípa àwọn tó jẹ́ wípé ó ṣeé ṣe kí wọ́n má lè dókè bíi ti àwọn tó ní style gangan bí wọ́n bá tẹ̀síwájú láti máa kọ style onístyle, pé káwọn fúnra ara wọn. Ẹ wo, ẹ̀yin èèyàn wa, ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ nínú fọ́nrán yìí. Kí ló dé tí Fuji ò kì í fi produce new Fuji Star? Why Fuji doesn't produce new Fuji Star? Kí ló dé tó le fún new Fuji Star láti máa jáde nínú Fuji? Nǹkan mẹ́ta òun ló fà á. Ẹ máa bá mi ká lọ, D-Wonder ló sọ̀rọ̀. Number one, òun là ń pè ní imitators àbí epigon. Eléyìí túmọ̀ sí àwọn young artists tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ dìde. Wọ́n bìlífù pé táwọn ò bá kọrin bíi àwọn onífújì tó ti lórúkọ tọ́lọ́run ti gbà fún. Wọ́n bìlífù pé àwọn ò lè rí recognition. Majority wọ́n bìlífù pé tóun bá ń kọrin bíi Paso, Òṣùpá, Màlá, K1, tóun bá ti ń kọrin bíi tiwọn, ó bìlífù pé òun á tètè ní recognition. Wọ́n bìlífù pé that is the best way táwọn lè fi rí stardom. Látàrí nǹkan tó dẹ̀ ń ṣe yìí, bó ṣe ń copy àwọn A-list artists yìí, àwọn gangan fúnra wọn ò ní authenticity tiwọn. They won't have their own authenticity. Wọn ò dẹ̀ tún ní self identity tiwọn. Identity aládẹ́ntity lẹ́ ń lò. Meanwhile, eléyìí ò ní jẹ́ kẹ́yìn gangan kẹ́ grow fúnra yín. Ṣé rí ìwọ tó bá ti jẹ́ artist tó jẹ́ pop coming ní ẹ́, tó jẹ́ pé o wá ń copy ẹni tọ́lọ́run ti gbà fún, tí wọ́n gangan tó lá identity tiẹ̀, tó jẹ́ pé bí artist tí òun tẹ̀lé ṣe ń múra ló ṣe ń múra, bó ṣe ń jó ló ṣe ń jó, ìwọ gangan fúnra rẹ̀ o ò lè ní self growth láíláí, o ò lè ní self growth. Nǹkan tó ń pa àwọn upcoming Fuji artists rèé o. Ẹlòmíì nínú wọn gan o mọ̀ pé dream ló ń build. O ò lè máa ṣe bí Paso kó ṣoríire ju Paso lọ, kò possible. Àfi tí Paso bá tó darúgbó tí ò kọrin mọ́. O ò dẹ̀ lè máa ṣe bí Òṣùpá kó ṣoríire ju Òṣùpá lọ, kò possible, because o ò lè mọ nǹkan tó Òṣùpá ń ṣe tó Òṣùpá fúnra ara ẹ̀. So o ò ní self identity, dẹ̀ ní authenticity. Lára nǹkan tó ń pa tí ò jẹ́ ká rí new Fuji Star òun leléyìí. Kì í ṣe gbogbo èèyàn tó ń tẹ̀lé Paso ló máa dàbí Taye Currency tó ṣoríire látara Paso, àbí Poli Maitama, àbí Tiri Leather. It's not everybody tó ń tẹ̀lé Òṣùpá ló máa ṣoríire bí Àlómà, bí Messiah, bí Àkọ́bí. Kì í ṣe gbogbo èèyàn tó ń tẹ̀lé Màláíkà ló máa ṣoríire bí Kibla too. Tó bá lọ fẹ́ máa ṣe bí Paso, wàá lọ tò sẹ́yìn àwọn Poli Maitama, wàá lọ tò sẹ́yìn àwọn Tiri Leather ni, wàá lọ tò sẹ́yìn ni. Tó bá lọ fẹ́ máa ṣe bí Òṣùpá, wàá lọ tò sẹ́yìn àwọn Ejì Àlómà, àwọn Messiah, àwọn Àkọ́bí Òṣùpá ni. So majority ẹ̀yin upcoming Fuji artists, ẹ yé imitate àwọn èèyàn mọ́, ẹ come up pẹ̀lú self identity ti for your authenticity, káwọn èèyàn lè mọ̀ wípé yes, ẹ wà authentic. That is number one. Number two, táàkì fi rí new Fuji Star òun ni lack of financial and mentorship support. Lack of financial and mentorship support. Eléyìí túmọ̀ sí wípé majority àwọn new Fuji Star wọn lówó láti lè ṣe promotion ara wọn. Ẹlòmíì ní talent bọ̀ kò lówó. Ẹlòmíì dẹ̀ léléyìí àwọn mentor ò support ẹ̀. Àwọn A-list artists tó jẹ́ tinú Fuji, majority wọn tó o bá ti kọrin bíi tiwọn, wọn ò ní help ẹ, wọn ò ní gbé ẹ sókè, wọn á wò pé kí ló kan àwọn àti ẹ. Ìtorí ẹ ni mo fi appreciate Alhaji Wasiu Alabi Pasuma. Ẹ wo nǹkan tó ṣe fún Àkọ́bí Wasba Arógunmáṣá, pẹ̀lú pé kò kọ́ style wọn rárá, wọ́n dẹ̀ help ẹ̀. Irú nǹkan tó yẹ káwọn onífújì yòókù máa ṣe nìyẹn. The same thing Alhaji King Dr. Saheed Òṣùpá. Mo rí bọ́n ṣe wá sí Ìbàdàn gbà yẹn tó promote bọ̀bọ̀ láyẹyẹ yẹn tó ń kọ bí style barista yẹn. So
kì í ṣe gbogbo onífújì náà emulate irú nǹkan báyẹn. Kì í ṣe ìgbà tí young artist upcoming artist bá tó kọ style yín, kì í ṣe ìgbà yẹn lẹ máa yẹ sọ pé fẹ́ help ẹ̀. Then ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ jẹ́ A-list artist, ẹ máa organize talent hunt so that àwọn upcoming artist á lè showcase talent wọn. Kò sí jump mọ́ ayé àtijọ́. Jump wà lára nǹkan tó help majority ẹ̀yin A-list artist yìí, but kò sí jump mọ́. Kò sí pé jump tí ẹ wá kàn gba hall tẹ́nìkan tí everybody á lọ show talent yẹn bẹ̀. So ẹ jọ̀ọ́ ẹ máa create talent hunt so that àwọn tó jẹ́ new Fuji artist àwọn náà lè ṣe kí ni, bóyá èèyàn kọ pattern ẹ o, bóyá èèyàn kọ pattern ẹ o, ẹ mentor ẹ, financial support, mentorship support tẹ́ bá lè fún ẹ fún. Ṣé ẹ mọ̀ pé tí àìsí mentorship support yìí òun ló fà á táwọn èèyàn ò fi fẹ́ kọ Fuji mọ́, because Fuji le láti rí kó tó kó èrò jọ. Tí o bá rí A-list artist kan tó fi ẹ́ hàn fáyé, ó máa le fáwọn èèyàn láti mẹ́. Majority àwọn tó ní talent hip hop náà ló ń kọ báyìí, because ẹ̀yin A-list artist téèyàn ò bá kọrin bíi ti ẹ̀ ní help ẹ̀. So ẹ jọ̀ọ́ tá a bá fẹ́ jẹ́ kí new Fuji star máa jáde nínú Fuji every time, ẹ jọ̀ọ́ ẹ try as much as possible kẹ́ organize talent hunt show, kẹ́ organize iṣẹ́ pé jump ò sí mọ́ bí ayé àtijọ́. Jump ni majority àwọn artist fi lókìkí títí dè ní. So but kò sí yẹn mọ́. So but ẹ̀yin A-list artist ẹ kàn lè kórajọ kẹ́ organize bóyá ẹ̀kan lọ́dún lẹ́ máa ṣe kí nìyẹn tẹ́ máa fi promote new Fuji star sínú Fuji. Number 3 òun ni lack of creativity. Majority àwọn upcoming artists wọn ò wá creative rárá. Tẹ́ bá ẹ mọ̀ pé tó bá fẹ́ jáde nínú Fuji, àṣà ni wàá fi jáde. O gbọ́dọ̀ ní slang tó strong kan tí wàá fi jáde. Lọ check gbogbo àwọn tó jáde nínú Fuji pátápátá, orin tó gbé wọn jáde àṣà kúnnú ẹ̀. Látòrí bàbá wa Kollington, àwọn orin wọn tó rìn, bàbá wa Barrister, Alhaji Wasiu Alabi Pasuma, King Dr. Saheed Osupa, Malaika and the rest, everybody wọn, Ayuba and the rest, slang ló gbé wọn. Slang wà nínú gbogbo orin wọn, àbí kan ní catchy vibe. So majority ẹ̀yin new Fuji artists compose orin tó táwọn èèyàn tó lè wà catchy. So majority of them they are very very lazy. The only thing tó máa ń ṣe ni pé wọ́n á wọ́n orin A-list artist kan ẹni tó lọ ti gbà fún, wọ́n á bẹ̀rẹ̀ sí ní kọ́, wọ́n á fi tiwọn díẹ̀díẹ̀ mọ́. No, tó bá fẹ́ jáde as a new Fuji star, ìwọ gan fúnra rẹ̀ gbọ́dọ̀ mọ̀ bá ṣe ń compose slang lamba táyé lè gbà. Fuji ní fans tó pọ̀ gan. Tó bá lè compose nǹkan tó dùn, àwọn èèyàn á tẹ́wọ́ gbà ẹ́. Kò dìgbà tó bá ṣẹ̀ṣẹ̀ ń copy èèyàn àbí tó bá ṣẹ̀ṣẹ̀ ń lo orin èèyàn. Ìwọ náà try and be creative. So nǹkan mẹ́ta tó ń fà á tí a kì í fi ń rí new. ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí o, òun lẹ ti gbọ́ lẹ́nu D-Wonder yìí o. Ó ti yànnàná ọ̀rọ̀, ṣé bó ṣe rí gan náà ló ṣe sọ? Ṣé gbogbo ohun tó sọ náà ló rí bẹ́ẹ̀? Ẹ̀yin èèyàn wa, kí lè ròyìn? Ẹ dá sí o, ẹ dá sí, ẹ fi kọ́mẹ̀ntì ń sílẹ̀. Remember to like, share and follow us. Thanks for watching. Now lọ fún ìpolówó ọjà pé WhatsApp number page.